ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. السلام عليكم. السلام. أشهد أن لا إله إلا الله
وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. इस ज़माने में बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम उज़ुल sọ pé ní sàmánì tí a wà yìí ọlọ́run ọba ní ìbámu pẹ̀lú májẹ̀mú tí ó ṣe ní àtàrí ọmọ ọ̀dọ̀ rere òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí í ṣe ìmáàmù àsìkò Masih Maud tí sì ṣe Mahdi Mahud tí ọlọ́run bá rán gẹ́gẹ́ bí hakama adal ìyẹn onídàájọ́ òdodo ó ní onídàájọ́ òdodo ọ̀hún tí ó ṣe wípé látàrí rẹ̀ ó ní ó fi jẹ́ pé pẹ̀lú òdodo ẹ̀kọ́ Islam ìmọ́lẹ̀ òdodo ẹ̀kọ́ Islam ó ní yóò fi gbé àwọn gbogbo ọmọ mùsùlùmí wà ní àlùmọ̀ tó wà ní ìṣọ̀kan ṣoṣo eléyìí tí ó dìrọ̀ mọ́ wípé gbogbo àwọn àlàyé tí ò tọ́ àti ìròrí òdì àti ìyapa ẹnu eléyìí tí ó ń bẹ ní láàrin àwọn ìjọ kọ̀ọ̀kan yóò fi òpin sí yóò sì wá mú àwọn ènìyàn papọ̀ sí ọ̀nà kan ṣoṣo. òun náà ni ẹni ọ̀hún tí yóò fi àwọn mùsùlùmí sínú ìṣọ̀kan. báyìí la ṣe wá rí i pé ní òní àwọn ìjọ kọ̀ọ̀kan nínú àwọn mùsùlùmí àwọn náà ni àwọn ènìyàn tí ó ṣe yí pé a ti rí wọn tí wọ́n ronú jinlẹ̀ pẹ̀lú ìṣọ̀kan òdodo tí wọ́n bójútó tí wọ́n ní ìrora pẹ̀lú ìyapa ẹnu eléyìí tí ó ń bẹ nínú àwọn ìjọ kọ̀ọ̀kan ọ̀hún. wọ́n á tàtàrà ìmọ̀ làákàyè àti àdúrà wọ́n ti bẹ̀ wọ inú ìjọ Hazrat Masih Maud alayhi salatu wassalam tí ó sì jẹ́ pé ọ̀kẹ́mọ̀kẹ́ ó ní à ń rí ní ọdọọdún tí wọ́n wọ inú ìjọ. látara bẹ́ẹ̀ Jum'ah Ahmadiyya kò ní ohun kankan tí ó dúró ti àwọn ìròyìn àbí ìwòye kọ̀ọ̀kan àbí àwọn ìlànà kọ̀ọ̀kan tí àwọn ẹ̀sìn kọ̀ọ̀kan àwọn ìjọ kọ̀ọ̀kan tí wọ́n gbé dání bí ó ṣe pé ní ìbámu pẹ̀lú májẹ̀mú ọlọ́run ọba àti ti òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n ṣe fi ìjọ lélẹ̀ ní gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ọmọ ọ̀dọ̀ rere òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. fún ìdí èyí ẹnikẹ́ni tí ó bá ti wá gba bàyáàtì Hazrat Masih Maud alayhi salatu wasalam gbogbo àwọn ìyapa ẹnu eléyìí tí ó ń bẹ láàrin àwọn Sunni àti Shia àbí àwọn ìjọ kọ̀ọ̀kan yòówù òun náà ni yóò di pé wọn yóò fi òpin sí tí wọn ó sì wà nínú ìjọ kan ṣoṣo eléyìí tí í ṣe ìjọ tó ní ìṣọ̀kan láti pe àwọn mùsùlùmí sí inú òdodo ẹ̀kọ́ Islam òun náà ni a fi ìjọ kan ṣoṣo àti àṣọ ìjọ Islam lílẹ̀ ní ìbámu pẹ̀lú ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. báyìí sì ni wọ́n ṣe fi àtàrà àṣẹ ọlọ́run ọba fi ìjọ yìí lọ́lẹ̀ láti ṣe iṣẹ́ eléyìí òun náà ni ọlọ́run bá sọ fún wọn ní ìmísí wípé gbogbo àwọn mùsùlùmí tí wọ́n wà ní orílẹ̀ ayé ọ̀nà kí ó kójọ aládéni wahid sí orí ẹ̀sìn kan ṣoṣo. torí náà ojúṣe eléyìí tí ọlọ́run bá gbé sí ọ̀dọ̀ wọn ojúṣe ọ̀hún òun náà ni ó tẹ̀síwájú lẹ́yìn wọn látàrí
àwọn tí wọ́n bá dìrọ̀ mọ́ khilafa tí wọ́n ṣe bayati khilafa tí wọ́n sì wà lẹ́yìn ara jàmáà tí wọ́n ti fi lọ́lẹ̀. èyí bákan náà pẹ̀lú ojúrere ọlọ́run ọba Allah òun náà ni ó fi jẹ́ pé a ti ń ṣe èyí fún 140 ọdún báyìí, tàbí kí a sọ pé láti ìgbà tí khilafa ti bẹ̀rẹ̀ tí ó ti jẹ́ ọdún 42 ọdún báyìí. eléyìí tí ó ṣe pé Hazrat Masih Maud alayhi salatu wasalam náà ni ó wáyé lẹ́tẹ̀yìn Hazrat Masih Maud alayhi salatu wasalam. kìí ṣe ní ti àwọn mùsùlùmí nìkan ni ó fi jẹ́ pé alukurani súnà òjíṣẹ́ náà sallallahu alayhi wasallam, àwọn hadith tí ó fẹsẹ̀ múlẹ̀, ẹ̀kọ́ ìmáàmù àsìkò ó ní nǹkan tí ó ní kìí ṣe àwọn mùsùlùmí nìkan ó ní ẹ̀kọ́ ìmáàmù àsìkò fún ní ìlànà, bí ó ṣe pé ó ń fún àwọn tí wọ́n ṣe mùsùlùmí náà ní ìlànà òdodo yìí láti lè bàjẹ́ pé kí wọ́n wá wọ inú ẹ̀sìn Islam. lára bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ìjọ Masih Maud àti ìjọ Hakama Adl òun náà ni a fi lọ́lẹ̀ láti fi òpin sí àwọn ìyapa ẹnu ọ̀hún, pẹ̀lú gbogbo bí àtakò, ìgbẹ́jọ́ àti ilé kókó àti èébú eléyìí tí àwọn ènìyàn ti sọ́dọ̀ wa, ààbò, àlàáfíà àti àdúrà òun náà ni wọ́n rí gbà láti ní àwa fún wọn ní ìdáhùn láti ọ̀dọ̀ wa. dájúdájú nǹkan kò ní lẹ́dáwà dúró lórí ojúpọ̀nà láti ṣe eléyìí. látara bẹ́ẹ̀ a tún ṣe àwọn ìjùsílẹ̀ àwọn ènìyàn tí wọ́n ti jìn sọ́fìn ogun, wọn ò wá látọ̀dọ̀ wa tẹ́lẹ̀ rí, tí wọn ò sì ní láéláé wá láti ọ̀dọ̀ wa. àwọn jàmáà àtọ̀runwá wọn a máa ní àtakò, wọn a sì máa wu ìwà ìbàjẹ́ sí wọn, ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn ọlọ́run ọba náà ni yóò tún fún wọn ní àṣeyọrí àti ìborí. àwa náà ń ṣe àdúrà gẹ́gẹ́ bí mo ṣe sọ, a tẹ̀síwájú láti máa ṣe ìgbìyànjú wípé kí èrò ẹni tí í ṣe ìmáàmù àsìkò kó dé ọ̀dọ̀ gbogbo onílànà àti orílẹ̀ ayé. ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà àwọn tí wọ́n jẹ́ àpapọ̀ mùsùlùmí tí ọkàn wọn jẹ́ àwọn mùsùlùmí tí ọkàn wọn jẹ́ ọlọ́kàn òdodo, tí wọ́n ń wá òdodo, tí wọ́n sì fẹ́ fi òpin sí gbogbo ohun tí kò dára lórí ilẹ̀, àwọn ni mò ń bá sọ̀rọ̀ ní àsìkò yìí kí wọ́n ronú jinlẹ̀. ní ọgọgọ́rùn-ún ọdún sẹ́yìn ni ó fi di pé yàtọ̀ sí ìmá ní ìyapa ẹnu láti ìpìlẹ̀ ṣẹ̀ṣẹ̀ ọ̀hún, òun náà ni ó fi di pé àwọn mùsùlùmí wọ́n ti jìn sínú òfin ìyapa ẹnu láàrin ara wọn, tí wọ́n sì ti fi òpin sí ìṣọ̀kan, tí wọ́n ti kó kùdìẹ̀kudiẹ bá ìṣọ̀kan àti ìwà papọ̀ wọn. ní àsìkò yìí a ń lọ nínú oṣù Muharram lọ́wọ́, eléyìí tí í ṣe oṣù àkọ́kọ́ nínú kàlẹ́ndà ẹ̀sìn Islam, ìyẹn òǹkà oṣù ẹ̀sìn Islam. báyìí ni a ṣe ń kíra wa kú ọdún tuntun, ṣùgbọ́n ó wá ṣe ní láàánú wípé nǹkan tí ó ṣe ní láàánú òun náà ni wípé lórí pé ọdún Islam ó bẹ̀rẹ̀, wọn láti rí pé látàrí ìyapa ẹnu tó ń bẹ láàrin àwọn ìjọ kọ̀ọ̀kan ni ó fi di pé láwọn orílẹ̀-èdè wọ́n tún ṣe ikú, lórílẹ̀-èdè mùsùlùmí wọ́n tún ṣe ikú para wọn. àwọn ẹ̀sìn tí ó ṣe pé òun ni ó ń fúnni ní ẹ̀kọ́ tí ó dára jùlọ nípa ti ààbò àti àlàáfíà, èṣe tí ó wá ṣe pé àwọn tí wọ́n jẹ́ olùtẹ̀lé rẹ̀ wọ́n ti jìn sí òfin ìmáṣekú para wọn ní ìbẹ̀rẹ̀ ọdún tuntun ọ̀hún. ó yẹ kí a ronú lórí eléyìí, ó yẹ kí a yí ìwòye wa padà, ó sì yẹ kí a wòye wípé báwo ni a ṣe fẹ́ kí ó jẹ́ wípé a kó àwọn mùsùlùmí jọ gẹ́gẹ́ bí àlùmọ̀ kan ṣoṣo tí a sì fi òpin sí gbogbo àwọn fìtínà àti ìjàmọ́jà yìí. ó yẹ kí a ronú wípé ẹni tí í ṣe adarí wa, ọ̀gá wa, ẹni tí í ṣe khatamul anbiya Muhammad Mustafa sallallahu alayhi wa sallam, lórí ìlọsíwájú Islam ní ìpilẹ̀ṣẹ̀, tí ó ti fún wa ní ìròyìn pé àwọn fájùl anwaj ń bọ̀, ìyẹn àwọn ikọ̀ tí wọn yóò wọ́ gọ́gọ́. òun náà ló tún fún wa ní ọ̀rọ̀
ìlérí ìdùnnú wípé khilafa ala minhajin nubuwa, ìyẹn khilafa eléyìí tí yóò wá ní ìpasẹ̀ òjíṣẹ́ ó ń bọ̀. Òun náà khilafa ọ̀hún náà sì ni yóò bá fi òpin sí àwọn yánpọnyánrin ọ̀hún. Khilafa ọ̀hún ala minhajin nubuwa, òun náà ni yóò mú àwọn mùsùlùmí padà sí ojú ọ̀nà ìṣọ̀kan. Ìlọsíwájú àwọn mùsùlùmí àti ìṣọ̀kan èyí ni yóò máa jẹ́ ọ̀ṣọ́ ìmọ́lẹ̀ fún wọn. Nígbà tí ipò àsìkò tí wọ́n ń jẹ́ kí ó yé wa wípé àsìkò òun ni eléyìí tí ó ṣe pé àwọn àmì eléyìí tí a rí nínú alukur'an àti hadith ó ti rí àmúṣẹ báyìí. Èé ṣe tí àwa náà tí a wá dìde nílẹ̀ kí a lọ gba ẹni tí ṣe kí a ṣe ìwádìí ká sì ṣe ìgbìyànjú láti rí ẹni tí ṣe hakam adal, ẹni tí ṣe ọmọ ọ̀dọ̀ rere òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ọ̀hún tí ó wá láti lè bá fi òpin sí ìyapẹnu tó ń bẹ láàrin àwọn Ṣíà àti Mùsùlùmí àti àwọn ìjọmọ́jọ, tí ó sì wá láti ṣe wá ní ìṣọ̀kan. Kí a má ṣe tẹ̀lé àwọn àlùfáà lórúkọ ọ̀hún lásán tí ó ṣe yé pé àwọn fúnra wọn wọ́n ti jìn sọ́fìn àánú tí wọ́n sì tún kó ọ̀pọ̀lọpọ̀ ọmọ Mùsùlùmí sí inú ìjìsọ́fìn àánú yìí. Dájúdájú nígbà tí àwọn àmì ti fojú hàn tí wọ́n sì ti pé eléyìí tí ó ṣe yé pé a rí nínú Al-Qur'an àti Hadith, kí wá ní nǹkan ọ̀hún tí ó ṣe kókó kí a máa wá. Ta ni ẹni náà tí ó yẹ kí a wá rí ní àsìkò yìí? Ta ni ẹni ọ̀hún tí yóò jẹ́ pé látara rẹ̀ òun náà ni a fi rí àgbédìde Islam lẹ́lẹ́ẹ̀kejì? Ó yẹ kí ẹni ọ̀hún kí ó ti wà láàrin wa. Àwa tí a sì jẹ́ Ahmad àti a jẹ́ Ahmadi, à ń sọ pé òun náà ni olùdásílẹ̀ ìjọ Mùsùlùmí Ahmadiyya, ẹni tí ṣe Hazrat Mirza Ghulam Ahmad ara Qadian, ẹni tí ó jẹ́ pé látàrí wọn òun náà ni Ọlọ́run ọba ó fi ojúṣe ìgbédìde Islam ní ẹ̀kejì tì lọ́dọ̀. Àwọn náà ni ó jẹ́ pé látàrí wọn òun náà ni Ọlọ́run ọba yóò fi gbé Islam dìde ní ẹ̀ẹ̀kan sí i. Àwọn ni wọ́n bá fi òpin sí àwọn yánpọnyánrin tí ó sì fi àlàáfíà àti ààbò sáàrin wa. Báyìí ló fi wá jẹ́ pé àwa tí a wà ní àsìkò yìí, bí ó bá ṣe pé a ní làákàyè, nǹkan tí ó yẹ kí a máa ṣe òun náà ni pé kàkà kí a máa kó ìbànújẹ́, kí a máa kábàámọ̀ nínú oṣù àkọ́kọ́, nǹkan tí ó yẹ kí ó máa dìde láàrin wa òun náà ni pé kí a fi gbé ìfẹ́ sáàrin ara wa, kí a tọ ojúpọ̀nà òdodo ọ̀hún eléyìí tí í ṣe ẹ̀kọ́ Islam, kí a lọ ní ìlànà ọ̀hún eléyìí tí ó ṣe pé ní sàmọ́nì tí a wà yìí Ọlọ́run ọba òun ni ó gbé sí àsìkò hakam adal, ìyẹn onídàájọ́ òdodo. Ìgbà òun náà ni a máa jẹ́ mùsùlùmí lódodo. Ìgbà òun náà sì ni a lè mú àwọn ọmọ aráyé wá ní ojúpọ̀nà wa. Hazrat Maud alayhi salatu wassalam wọ́n sọ ní àyè kan láti lè bá fún àwọn ọmọ aráyé ní àlàyé àti àgbọ́yé. Wọ́n sọ wípé ipò mi kìí ṣe ti àlùfáà kan o, bí ó ṣe wípé ìlànà ti àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba ni. Ẹni bá ẹ gbà mí gẹ́gẹ́ bí ẹni àtọ̀run wá. Látara bẹ́ẹ̀ gbogbo yánpọnyánrin àti ìlàhílo tó ń bẹ láàrin àwọn mùsùlùmí lẹ́ẹ̀kan ṣoṣo òun náà ni yóò dópin. Ẹni tí ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run ọba gẹ́gẹ́ bí onídàájọ́ òdodo, àwọn nǹkan tí ó bá mú jáde fún wa láti inú Al-Qur'an àwọn náà ni yóò máa jẹ́ òdodo. Nǹkan tí ó bá sì pè ní hadith tí ó bá sì pè ní èyí tí ó dáńtọ́ òun náà ni yóò máa jẹ́ hadith tí ó dáńtọ́. Àfàìjẹ́bẹ̀ ìyapa ẹnu àti ìjà láàrin àwọn Sunni àti Shia, ìgbà wo ni a fẹ́ retí rẹ̀ dì? Kò tí ì dópin ní àsìkò yìí, bí ó ṣe pé àwọn Shia wọ́n sì tún gbé ẹnu sókè nípa wípé wọn yóò máa lo ọ̀rọ̀ tí ò tọ́ nípa ètò khilafa mìíràn. Bákan náà tó ni àwọn mìíràn láàrin apá mìíràn tó ṣe wípé Hazrat Ali karamallahu wajahu òun ni wọ́n máa sọ wípé ọkàn wọn ó tẹ̀ sí ìjẹ́ khalifa, ṣùgbọ́n Abubakar òun náà ni ó ṣojú kòkòrò rẹ̀. Wọ́n sọ wípé mo ń jẹ́ kó yé yín o wípé títí tí ẹ ò fi ìlànà tí ó tọ́ yìí sílẹ̀, tí ẹ ò ṣe wà ní ọ̀dọ̀ mi, ẹ ò ní láéláé rí àtúbọ̀tán tẹ̀ ń wá. Bí ó bá jẹ́ wípé àwọn ẹni ọ̀hún bí wọn ò bá tiẹ̀ ní àgbọ́yé, ó yẹ kí wọ́n mọ̀ wípé àwọn yóò papòdà ní àsìkò kan. Nígbà tí àwọn bá sì papòdà tán, àwọn ò ní rí ìgbàlà mìíràn. Àwọn yóò papòdà, nígbà tí wọ́n bá sì papòdà tán, kò ní sí ìgbàlà kúrò nínú ikú mọ́. Lára bẹ́ẹ̀, ìgbà wo ni wọ́n fẹ́ jọ́sìn òdodo síwájú Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo? Báyìí ni ọmọ èdè ènìyàn tí ń hùwà ìbàjẹ́, tí ń hùwà tí ò tọ́,
a ò lè pe ìjọsìn rẹ̀ ní ìjọsìn níwájú ọlọ́run ọba. èyí ni ó fà tí wọ́n sọ wípé èyí náà fà tí mo ṣe sọ fún yín pé ẹ wá sí ọ̀dọ̀ mi, ẹ gbọ́ ọ̀rọ̀ mi kí ẹ lè bá rí òdodo, ẹ túbá pẹ̀lú ọkàn òdodo kí ẹ sì di mùsùlùmí òdodo. àwọn agbádá tí ẹ wọ̀ nísìn ẹ bọ́ wọn sílẹ̀ kí ẹ túbá lódodo, ìgbà wọn náà ni a ó jẹ́ mùsùlùmí òdodo. mo ń sọ fún yín pé ẹni tí ẹ ń retí èmi náà nìyí, torí náà ẹ gba ẹ̀rí rẹ̀ láti ọ̀dọ̀ mi. èyí sì ni òdodo ọ̀hún eléyìí tí ó ṣe pé òun ni èèyàn fi mọ ẹ̀sìn ní òdodo, wípé kí èèyàn fi òpin sí gbogbo àwọn yánpọnyánrin tí ó ń bẹ ní àárín ara yín. lẹ́yìn náà kí ó wá wólẹ̀ síwájú ọlọ́run ọba, kí ó ṣe àdúrà, kí ó sì túbá ní pẹ̀lú ọkàn òdodo. ìgbà tí eléyìí tí yóò ṣeé ṣe òun náà ni ìgbà tí ó bá jẹ́ wípé ènìyàn fọ ọkàn rẹ̀ mọ́ kúrò nínú gbogbo ẹ̀gbin. èèyàn fọkàn mọ́ kúrò nínú gbogbo ẹ̀gbin, ó sì wólẹ̀ síwájú ọlọ́run ọba ní ìjírẹ̀bẹ̀. lẹ́yìn náà ọlọ́run ọba yóò ṣe ìtọ́sọ́nà tí ó pegedé fún un. Hazrat Masroor alayhi salatu wasalam wọ́n jẹ́ kí ó yé wa nípa ipò àwọn khulafai rashidin. wọ́n ṣe àlàyé rẹ̀ ní ààyè kan báyìí pé mo mọ àmọ̀dájú wípé ẹnikẹ́ni kò ní jẹ́ mùsùlùmí, kò sì ní jẹ́ mùmínì títí tí yóò fi jẹ́ pé Abubakar, Umar, Usman, Ali ridwanullahi alayhim ajma'in gbogbo ìlànà wọn òun náà ni yóò tẹ̀lé, torí pé wọn ò ní ìfẹ́ ilé ayé bí ó ṣe pé wọ́n fi gbogbo ẹ̀mí wọn jìn sí ojú ọ̀nà ọlọ́run ọba ni. èyí ni ipò tí ó ṣe pé Hazrat Masroor alayhi salatu wasalam mọ̀ nípa ọ̀nà láti fi ìlànà lélẹ̀ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn láti jẹ́ mùsùlùmí òdodo, wípé kí ó fi àwọn khulafa mẹ́rẹ̀ẹ̀rin yìí ṣe àwòkọ́ṣe. nígbà tí èyí bá wá rí bẹ́ẹ̀, ibo ni ìjọ mẹ́jọ ti fẹ́ dìde, ibo sì ni àríyànjiyàn láàrin ìjọ ti fẹ́ dìde. fún ìdí èyí ni àkídà, èyí ni ìgbàgbọ́ ìjọ mùsùlùmí Ahmadiyya, wípé gbogbo wọn pátápátá ni wọ́n jẹ́ àwòkọ́ṣe fún wa. nígbà tí eléyìí bá jẹ́ ìgbàgbọ́ wa, ṣé ó wá ṣeéṣe kí ó jẹ́ wípé ìjọ mùsùlùmí Ahmadiyya kò ní jẹ́ jàmáà ọ̀hún tí ó jẹ́ wípé òun náà ni yóò fi òpin sí yánpọnyánrin àti ìyapa ẹnu tí ó ń bẹ láàrin àwọn mùsùlùmí, tí ó sì fi wọ́n sínú ìṣọ̀kan. bí àwọn khulafai rashidin mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ní ipò kan tí ó sì jẹ́ pé ipò oníkálukú wọn òun náà ni Hazrat Masroor alayhi salatu wasalam wọ́n ṣe àlàyé ipò tí wọ́n jẹ́ ní oríṣiríṣi ààyè. láti wá mọ ipò oníkálukú wọn, màá fún yín ní àwọn àyọkà kan láti ọ̀dọ̀ wọn, kí ó lè bá jẹ́ pé àwọn ènìyàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ inú ìjọ àti àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ kí wọ́n lè bá mọ̀ kí ni ìlànà wa, kí sì ni àmọ̀dájú wa nípa wọn, kí ni àwọn ìgbàgbọ́ wa nípa wọn. Hazrat Masroor alayhi salatu wasalam sọ wípé ní sẹ̀mọ́nì ọ̀hún tí ó jẹ́ ti Musailama, ìyẹn ní sẹ̀mọ́nì Hazrat Abubakar, ó ní Musailama ṣe ìgbìyànjú láti kó àwọn ènìyàn jọ láti lè ṣì wọ́n lọ́nà, tí ó sì gbé àwọn ìgbésẹ̀ tí ó tọ́ láti mú àwọn nǹkan tí àwọn ohun èèwọ̀ láti sọ wọ́n ní ẹ̀tọ́. ó gbìyànjú láti kó àwọn ènìyàn jọ kí wọ́n lè wà pẹ̀lú rẹ̀. wọ́n sọ wípé ní àsìkò ọ̀hún òun náà ni Hazrat Abubakar di khalifa. ṣé ènìyàn wá lè níwòye nígbà ọ̀hún wípé bí ìṣòro yóò ṣe tó ní àsìkò ọ̀hún, ìbáṣe yí pé ọkàn wọn ò dúró ṣinṣin ni, ìyẹn Hazrat Abubakar, ìbáṣe pé ọkàn Hazrat Abubakar ò dúró ṣinṣin ni, tí wọn ò sì ní ìlànà láti ọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam nínú ìgbàgbọ́ wọn ni, ìbájẹ́ nǹkan tí yóò léwu, tí yóò sì ní ìfòyà ńlá fún wọn. ṣùgbọ́n Siddiq, ẹni tí í ṣe ẹmẹ̀wà òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam, ìwà ọmọlúàbí òjíṣẹ́ ńlá òun náà ni ó wà ní ara wọn, tí ó sì jẹ́ pé ọkàn wọn dúró pẹ̀lú àmọ̀dájú nínú Ọlọ́run ọba. èyí ni ó fà tí wọ́n ṣe dúró tó fi jẹ́ pé wọ́n fi ìgboyà òun hàn, eléyìí tí ó ṣe pé lẹ́yìn òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam láti rí irú rẹ̀ ó jẹ́ nǹkan tí ó ṣòro nínú ìgbésí ayé wọn náà ní ìṣẹ̀mí Islam. èyí ni ìṣẹ̀lẹ̀ èyí tí ó jẹ́ pé kò tiẹ̀ nílò láti máa ṣe àríyànjiyàn lé lórí. ẹlẹ́ka nǹkan tí ó ṣẹlẹ̀ nínú àsìkò ọ̀hún, kẹ́ wá wo àwọn ìjùsílẹ̀ eléyìí tí Hazrat Abubakar radiyallahu ta'ala anhu tí wọ́n ṣe ní àsìkò ọ̀hún, kí ẹ ṣe òdiwọ̀n rẹ̀. mo wí fún yín ní àmọ̀dájú wípé
Hazrat Abubakar Siddiq radiyallahu ta'ala anhu àwọn náà ní Adam ẹlẹ́ẹ̀kejì fún Islam. Mo sì mọ̀ àmọ̀dájú wípé lẹ́yìn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ìbáṣe wípé kò sí ìṣẹ̀mí Abubakar ni kò ní sí Islam. Èyí ni wípé kò ní sí ọ̀nà láti dáàbò bo Islam kúrò lọ́wọ́ àwọn ọ̀tá bí ó ṣe pé Ọlọ́run bá ó gbé Hazrat Abubakar Siddiq dìde láti lè bá dáàbò bo Islam kúrò lọ́wọ́ àwọn ọ̀tá àti láti fi ṣẹ̀ríà lélẹ̀ tí ó wá jẹ́ pé nípa ẹ̀kọ́ tí wọ́n gbà àti ìlànà tí wọ́n gbà lọ́dọ̀ òjíṣẹ́ lásán sálàm òun náà ni wọ́n dúró tí wọ́n sì fi òpin sí ète àwọn ọ̀tá. Wọ́n sọ pé Hazrat Abubakar Siddiq wọ́n ní ojú rere ńlá eléyìí tí ó ṣe pé wọ́n fi gbé Islam dìde lẹ́lẹ́kejì pẹ̀lú agbára ìgbàgbọ́ wọn. Òun náà ni wọ́n ṣe fi ìjìyà fún àwọn olùrékọjá ẹnu ààlà tí wọ́n sì fi ààbò lélẹ̀. Báyìí ni Ọlọ́run ṣe sọ tí ó sì ti ṣe májẹ̀mú nípa wọn wípé òun yóò fi àwọn khalifa òdodo sí ojúpọ̀nà àlàáfíà. Àsọtẹ́lẹ̀ yìí ó ní àmúṣẹ nípa khilafa Hazrat Abubakar tí ọ̀run àti ilẹ̀ sì jẹ́rìí sí eléyìí. Torí náà èyí ni ìtàn ńlá eléyìí tí èèyàn fi mọ ipò Hazrat Abubakar Siddiq radiyallahu ta'ala anhu. Lẹ́yìn náà Hazrat Masih Maud alayhi salatu wasalam wọ́n ṣàlàyé ipò Hazrat Umar ní ààyè kan wípé ǹjẹ́ ẹ mọ ipò Hazrat Umar bí ó ṣe ga tó láàrin àwọn sàábé tó fi jẹ́ wípé kódà ní àwọn àsìkò kan ìwòye wọn a máa mú ìsọ̀kalẹ̀ alukurani a máa wà ní ìbámu pẹ̀lú ìwòye wọn tí ó sì jẹ́ wípé àdìsí yìí ń bẹ fún wọn wípé shaitan fúnra rẹ̀ a máa sá kúrò níbi tí Umar bá wà. Nínú ẹgbàá mìíràn ó wà wípé ìbáṣe pé òjíṣẹ́ kankan yóò wà yàtọ̀ sí èmi ni ìbá jẹ́ Umar. Bákan náà tún wà nínú àdìsí ẹlẹ́kẹta wípé gbogbo ẹ̀sìn ni ó ní àwọn muhaddas àwọn tí ń gba ìmísí látọ̀dọ̀ Ọlọ́run tó ṣe pé tá a bá rí ẹnìkan báyìí nínú ìjọ yìí òun náà ni Hazrat Umar. Ní ààyè kan wọ́n sọ nípa Hazrat Abubakar, Hazrat Umar àti Hazrat Usman ní lápapọ̀. Wọ́n ní Ọlọ́run ọba mi ó tọ́ mi sọ́nà yìí pé Siddiq, Farouk àti Usman radiyallahu anhum wọ́n jẹ́ ènìyàn rere onígbàgbọ́ tí ó pegedé. Wọ́n sì wà nínú àwọn ẹni tí ó ṣe wípé Ọlọ́run bá ṣàṣàyà wọn pẹ̀lú àwọn àmì rẹ̀ tí ó sì fún wọn ní àgbọ́yé láti lè bá jẹ́rìí sí òdodo wọn. Wọ́n fi ilẹ̀ wọn sílẹ̀ wọ́n sì fi ara jìn sínú gbogbo ogun, gbogbo oorun ọ̀sán àti òtútù. Nígbà òtútù òun náà ni wọn ò bùkítà nípa wọn bí ó ṣe pé wọ́n tẹ̀síwájú lójú ọ̀nà òdodo láti lè bá fi ara jìn sí ojú ọ̀nà ẹ̀sìn tí wọn ò sì tẹ̀ sí ọ̀dọ̀ àwọn aláyòókù rárá. Bí ó ṣe pé wọ́n ṣe ohun gbogbo rere lójú ọ̀nà Ọlọ́run ọba Allah, Ọlọ́run ọba gbogbo àgbáńlá ayé. Nínú ìṣe wọn òun ni a ti ń rí èémí aládùn àti tùràrí àlàáfíà tó fi jẹ́ pé látàrí wọn òun náà ni a fi ń rí ìtọ́sọ́nà tí ó pegedé. Ìmọ́lẹ̀ wọn ó hàn tí a sì fojú gánni rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe lágbára tó. Gbogbo àlàyé uzur ní àwọn àlàyé tí mo fún yìí ó wà nínú Sirul Khilafa ní èdè Lárúbáwá sì ní ìwé ọ̀hún tí àwọn tí wọ́n sì ń tu ní èdè Lárúbáwá lọ́wọ́ wọn ò tu ní ọ̀nà tí ó pegedé. Torí náà kí ó bó bá ṣeéṣe kí wọ́n tútù lẹ́lẹ́ẹ̀kan sí kí wọ́n bójú wò kí wọ́n lọ ṣe ìtumọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan sí. Hazrat Ali, nípa ipò Hazrat Ali, Hazrat Aqdas Masih Maud alayhi salatu wasalam wọ́n sọ wípé Hazrat Ali radiyallahu ta'ala anhu wọ́n jẹ́ ẹni tí ìpáyọ̀ Ọlọ́run ọba rẹ̀ tí ó pegedé tí ọkàn rẹ̀ sì mọ́ fófó. Wọ́n sì wà nínú àwọn ẹni tí Ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí jùlọ tí wọ́n sì wà nínú àwọn adarí àwọn ènìyàn rere. Gbogbo ìran, gbogbo ọ̀dọ́ ni wọ́n jẹ́ adarí fún tí ọkàn wọn jẹ́ ọkàn tí ó mọ́ tí wọ́n sì jẹ́ ẹni tí ó ní ìgboyà eléyìí tí ó pegedé tí wọ́n sì sá kúrò ní ojú ogun. Ìbáà jẹ́ pé gbogbo ikọ̀ ogun ni ó dojúkọ wọn, gbogbo àsìkò wọn ni wọ́n lò ní ojú ọ̀nà Ọlọ́run ọba tí wọ́n sì fi ara jìn dé ipò góńgó rẹ̀. Wọ́n ṣe ìjùsílẹ̀ ohun ìní wọn láti lè bá fi ìbànújẹ́ àwọn ènìyàn, láti lè bá fòpin sí ìbànújẹ́ àwọn ènìyàn àti láti lè bá tọ́jú àwọn tí wọ́n jẹ́ ọmọ òrukàn àti àwọn aláìní. Wọ́n fi ìgboyà wọn hàn lójú ogun. Ní èèyàn rí àwọn ìṣẹ̀lẹ̀ wọn ní àwọn ogun idà àti ọfà
tí ó ṣe pé pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ náà wọ́n tó jẹ́ ẹni tí ó dáńtọ́ nínú ìbánisọ̀rọ̀ àti ìṣe àlàyé. Àwọn ọ̀rọ̀ wọn a máa wọni lọ́kàn dẹ́dẹ́ tí ó sì jẹ́ pé a máa fọ ìwòye ènìyàn mọ́, tí ó sì tó jẹ́ pé ìmọ́lẹ̀ burhan a tún máa hàn látara wọn. Ẹnikẹ́ni tí ó bá ṣe àtakò fún wọn àmọ́ irúfẹ́ níbẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí yóò ní láti padà tọrọ àforíjìn. Wọ́n jẹ́ ẹni tí ó pegedé nínú gbogbo ojúpọ̀nà. Ẹnikẹ́ni tí ó bá kọ̀ wọ́n a jẹ́ pé ó ti tọ ojúpọ̀nà àìnítìjú. Lẹ́yìn náà wọ́n sọ nípa ipò Hazrat Ali àti ipò kìláfà àwọn. Hazrat Masih Maud alayhi salatu wasalam sọ pé láì ní àní tàbí ṣùgbọ́n Hazrat Ali wọ́n jẹ́ ẹni tí kò ní ẹgbẹ́, wọ́n jẹ́ àwòkọ́ṣe tí kò ní ẹgbẹ́ nínú àwọn ẹni tí ń wá ojú ọ̀nà òdodo Ọlọ́run ọba. Wọ́n sì tún jẹ́ ìkan nínú àwọn ènìyàn tí wọ́n dára jùlọ àti tí wọ́n sì tún jẹ́ ìmọ́lẹ̀ fún àwọn ènìyàn láti rí ìmọ́lẹ̀. Ṣùgbọ́n ní àsìkò zamani wọn kìí ṣe àsìkò ààbò àti ìfọ̀kànbalẹ̀ bí ó ṣe àsìkò yánpọnyánrin àti ìlàhílo, tó fi jẹ́ pé àwọn ènìyàn wọn a máa ṣe ìyapẹnu lórí ipò kìláfà wọn àti ọmọ Abi Sufyan, tí àwọn kan ṣe máa gbìyànjú láti ṣe òfin tó nínú tó ṣẹlẹ̀ ní àsìkò ọ̀hún, tó fi wá jẹ́ pé àwọn ènìyàn mìíràn wọn a máa gbé ìwòye tí wọn nípa wọn tí wọn a máa wòye pé ẹnìkan ni ó gbókè àbí wọn wà ní ọgbà, ṣùgbọ́n òdodo bẹ̀ ó ní pé Ali Murtada òun náà ni ó ní òdodo lọ́dọ̀, òun lẹ́ni òdodo. Ẹnikẹ́ni tí ó bá sì bá wọn jà nígbà wọn olùfẹ́ níbẹ̀ ó ṣe orí kunkun ni. Lẹ́yìn náà wọ́n sọ nípa àwọn khulafa rashidin mẹ́rẹ̀ẹ̀rin nípa ìdáàbòbò Islam àti Al-Qur'an. Hazrat Masih Maud alayhi salatu wasalam sọ wípé ó yẹ kí èèyàn ní ìgbàgbọ́ yìí wípé Siddiq Akbar radiyallahu ta'ala anhu àti Hazrat Farouk Umar radiyallahu ta'ala anhu àti Hazrat Zunurain ìyẹn Hazrat Usman radiyallahu ta'ala anhu àti Hazrat Ali Murtada radiyallahu ta'ala anhu. Gbogbo wọn pátápátá láì ní àní tàbí ṣùgbọ́n òun ni ó jẹ́ pé àwọn ni aláàbò nínú ẹ̀sìn tí wọ́n jẹ́ olódodo. Látọwọ́ Abubakar òní Islam fi dìde lọ́lẹ̀ kejì, tí Umar, Farouk àti Usman ìbáṣe wípé wọn ò jẹ́ ẹni tó ṣe fọkàn tán nínú ẹ̀sìn ni ìbáṣòro fún wa ní àsìkò yìí láti gbà wípé ẹ̀ṣẹ̀ kankan wá láti ọ̀dọ̀ Ọlọ́run ọba nínú Al-Qur'an. Lẹ́yìn náà wọ́n sọ nípa àwọn khulafa mẹ́rẹ̀ẹ̀rin. Hazrat Masih Maud alayhi salatu wasalam sọ wípé mo fi Ọlọ́run ọba ṣẹ̀rí, wọ́n jẹ́ ẹ̀dá kan tí ó jẹ́ pé àwọn ni wọ́n dára jù, àwọn ni wọ́n wà tí wọ́n ṣetán láti fi ara jìn pátápátá fún ẹni tí ó dára jù nínú ìṣẹ̀dá, ìyẹn òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam. Wọ́n fi ohun gbogbo wọn sílẹ̀ tí wọ́n sì ṣetán láti fi òpin sí láti fi ara wọn jìn sílẹ̀, tí wọ́n sì kó gbogbo ara wọn jìn ní ojú ọ̀nà Ọlọ́run ọba láti lè bá fi ẹ̀sìn lọ́lẹ̀. Pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ náà wọ́n tún kábàámọ̀ lórí pé gbogbo nǹkan táwọn ṣe ìwọ̀nba péréte ni, wọn ò ní ìyangàn, wọn ò ní fàárí kankan lórí ẹ̀, bí ó ṣe pé wọ́n rí gẹ́gẹ́ bí ohun kékeré eléyìí tí kò ṣe gbọ́kànlé. Wọn ò jẹ́ ẹni tí ń ka àwọn ojú rere, àwọn iṣẹ́ rere rẹ̀. Báwo ni ẹ ṣe wá ní ìwòye pé irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ wọn yóò wu ìwà ìbàjẹ́, wọn yóò jẹ ogún ará yòókù, wọn yóò ṣe àgàbàgebè. Eléyìí fi ẹ̀rí lélẹ̀ yìí pé wọ́n mọ́ porogodo kúrò nínú ìfẹ́ inú ara wọn, bí ó ṣe pé wọ́n jẹ́ ẹni tí wọ́n ti wólẹ̀ síwájú Ọlọ́run ọba, tí wọ́n sì ti kú sójú ọ̀nà Ọlọ́run ọba, wọ́n ti fi ẹ̀mí ara wọn jì sí ojú ọ̀nà Ọlọ́run ọba. Èyí ni ipò ìdámọ̀ àwọn khulafa mẹ́rẹ̀ẹ̀rin eléyìí tí Hazrat Masih Maud alayhi salatu wasalam fún wa. Èyí sì ni ipò ọ̀hún eléyìí tí yóò jẹ́ pé gbogbo mùsùlùmí tí wọ́n bá tọ́jú pọ̀n lọ́hún ìgbà náà ni wọ́n jẹ́ mùsùlùmí lódodo, kí wọ́n fi òpin sí gbogbo yánpọnyánrin, gbogbo ìyapẹnu àárín wọn, ìgbà náà ni wọ́n jẹ́ mùsùlùmí òdodo. Àfàìjẹ́ bẹ́ẹ̀ gbogbo ìyapẹnu tó ń bẹ láàrin yín kò ní mú àǹfààní kankan bá Islam, bí ó ṣe pé yóò máa ṣàǹfààní fún àwọn ọ̀tá ni tí wọ́n sì ń ṣe àǹfààní, wọ́n sì ń jẹ́ àǹfààní lásìkò yìí. Gbogbo ẹ̀ náà ni à ń rí ní àsìkò yìí. Fún ìdí èyí, ìgbà tí tó bá jẹ́ pé a fẹ́ láti dáàbò bo Islam ní àsìkò yìí,
àsìkò tó láti dúró ti jẹ̀ríùlá ẹni tí ṣe akọni Islam lásìkò yìí tí Ọlọ́run ọba rán ní àsìkò fún sẹ̀mọ́nì tí a wà yìí. Gẹ́gẹ́ bí mo ṣe ti sọ, oṣù Muharram òun náà ni à ń bá lọ yìí. Ní ọ̀la tàbí ọ̀túnla, ní ọ̀la àti ọ̀túnla òun náà ni yóò máa jẹ́ ọjọ́ kẹsàn-án ọjọ́ kẹwàá tí àwọn Shia náà máa ń gbé lókè nípa ìṣẹ̀lẹ̀ bí wọ́n ṣe ṣe ikú pa Hazrat Usman. Nígbà tí wọ́n bá ń fi irú ìrora wọn hàn nípa eléyìí àbí ní àsìkò ọ̀hún àbí ní àwọn àsìkò mìíràn, fíyàn bá wo bí wọ́n ṣe ń fi ìkérora hàn nípa ti Hazrat Hussein àbí Hazrat Ali, ìgbà náà ìyẹn máa gbọ́yé nípa wa wípé tàbí nípa Hazrat Masih Maud alayhi salatu wassalam, nípa nǹkan tí Hazrat Masih Maud alayhi salatu wassalam àti ìjọ wọn a máa ní ìwòye wípé bóyá a ò mọ ipò àwọn tí wọ́n jẹ́ ẹbí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam, ṣùgbọ́n àwa nígbà gbogbo òun náà ni a mọ̀ nípa ipò wọn tí a sì máa ń ṣe ìgbìyànjú láti jẹ́ kí ara yóò mọ̀. Hazrat Masih Maud alayhi salatu wassalam, nǹkan tí wọ́n sọ nípa Hazrat Ali tí mo sì ti fún yín ní díẹ̀ nípa rẹ̀, àlàyé rẹ̀ òun náà tún fojú hàn báyìí wípé Hazrat Ali radiyallahu ta'ala anhu wọ́n ní ipò ńlá ní iwájú Hazrat Masih Maud alayhi salatu wassalam. Pẹ̀lú bẹ́ẹ̀ náà pé a ní àmọ̀dájú èyí, òun náà ni a tún ní àmọ̀dájú wípé àwọn khulafa mẹ́tẹ̀ẹ̀ta yòókù náà wọ́n wà lórí òdodo. Ní ṣókí lórí eléyìí máa ṣe àlàyé péréte nípa nǹkan tí Hazrat Masih Maud alayhi salatu wassalam tí wọ́n kọ sílẹ̀, tí wọ́n sì tún sọ nínú àwọn ìbánisọ̀rọ̀ wọn nípa wípé ní ìwòye wọn kí ni ipò àwọn tí wọ́n jẹ́ ẹbí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam, àti wípé kí ni ọ̀rọ̀ ìyànjú tí wọ́n gba àwọn ọmọ ìjọ wọn. Hazrat Masih Maud alayhi salatu wassalam wọ́n kọ nínú ìwé wọn èyí tí ṣe Sirul Khilafa nípa Hazrat Ali àti àwọn ẹbí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam. Wọ́n kọ sílẹ̀ wípé wọ́n kọ nípa Hazrat Ali, wọ́n sọ wípé Hazrat Ali wọ́n jẹ́ ẹni tí wọ́n ní ayọ̀ ọkàn tí wọ́n á sì máa pa àwọn ènìyàn láṣẹ láti lè bá ṣe àránṣe fún àwọn aláìní. Wọ́n wà nínú àwọn ènìyàn tí wọ́n súnmọ́ Ọlọ́run ọba jùlọ. Pẹ̀lú bẹ́ẹ̀ náà wọ́n tún jẹ́ ẹni tí ó wà ní iwájú nínú ìṣàlàyé Furqan. Èyí ni pé wọ́n gbọ́ àgbọ́yé Al-Qur'an yékéyéké, tí àwọn àṣírí Al-Qur'an tí a sì fún wọn ní àgbọ́yé àwọn àṣírí Al-Qur'an eléyìí tí ó jọni lójú. Wọ́n sọ pé mo ní àǹfààní láti rí wọn ní ojúran nígbà tí mo wà láàyè, kìí ṣe lójú oorun. Ní inú ojúran ọ̀hún ó náà sì ni Hazrat Ali ó fún mi ní tafsir, ìyẹn ìwé àlàyé ìwé Al-Qur'an. Ó fún mi, ó sì sọ pé èyí ni àlàyé láti ọ̀dọ̀ mi tí mo sì ń fún ẹ báyìí. Nítorí náà kò di ẹni ìbùkún. Na vile vile alikuwa na hulka njema, na alikuwa mnyenyekevu, na alikuwa mwenye nuru sana. Na mimi nasema kwa kula kiapo cha Mwenyezi Mungu kwamba Ali alikutana nami kwa mapenzi ya hali ya juu, na kitu hiki kilitiliwa moyoni mwangu kwamba yeye anajua itikadi zangu na ikhtilafu ambayo ninayo na Mashia. Ali anajua kuhusu ikhtilafu hii, lakini Hazrat Ali hakuonyesha kwamba yeye hapendi au yeye hakuonyesha ghadhabu yake, bali yeye alikutana nami, na alikutana nami kwa mapenzi sana na kwa upendo sana. Na yeye alikutana nami sawa na wale watu ambao wanakuwa na mapenzi ya hali ya juu ya Mwenyezi Mungu. Vile vile tí ó sì fi ìfẹ́ eléyìí tí ó ga jùlọ hàn sí mi, àti pé Hassan àti Hussein wọ́n wà pẹ̀lú wọn, àti òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam náà wà pẹ̀lú wọn. Bákan náà ẹ̀mí obìnrin mímọ́ tí ó pé, tí ó ní ìbùkún, tí ó dára, tí ó sì ní iyì tí ó pé jùlọ, tí ó kún fún ìmọ́lẹ̀ jùlọ. Gẹ́gẹ́ bí ọ̀dọ́ mo pàdé wọn nígbà náà lọ́hùn, tí ó sì jẹ́ pé wọ́n gbéra wọn pamọ́, tí mo sì rí pé àwọn ni Hazrat Fatima Zahra. Lẹ́yìn náà wọ́n wá sí ọ̀dọ̀ mi, tí wọ́n sì jókòó, tí wọ́n sì gbé orí mi sí orí itan wọn, tí wọ́n sì fi àánú hàn sí mi, tí mo sì rí pé inú wọn bàjẹ́ lórí àwọn nǹkan tí ó ń bà mí nínú jẹ́.
wọ́n sì ń ṣe àánú fún mi àti ìbánikẹ́dùn bí ìgbà tí màmá bá ń kẹ́dùn fún ọmọ ọwọ́. Ní báyìí lórí èyí náà àwọn tí wọ́n jẹ́ àlùfáà wọ́n á máa sọ ọ̀rọ̀ àtakò wípé wọ́n sọ wípé Hazrat Fatima gbé orí àwọn lé ìtàn. Èyí jẹ́ àlàyé nípa bí màmá ṣe máa ń ṣe àánú fún àwọn ọmọ ọwọ́, ṣùgbọ́n kí ni nǹkan tí èèyàn fẹ́ retí lọ́dọ̀ àwọn àfáà tọ́kàn wọn kú ti dọ̀tí yìí, nígbà ó ṣe yí pé gbogbo nǹkan tí wọ́n ń ṣe ní àlàyé tí àlàyé rẹ̀ tí ó sì tún wá níwájú pé báwo ni wọ́n ṣe ń ṣe àlàyé rẹ̀, wọ́n ní wọ́n dé mi gẹ́gẹ́ bí ìgbà tí màmá bá gbé ọmọ ọwọ́. Lẹ́yìn náà wọ́n sọ fún mi wípé ní ojúpọ̀nà ọ̀sùn nínú ojúpọ̀nà ẹ̀sìn mo wà gẹ́gẹ́ bí ọmọ sí Hazrat Fatima, tí ó sì wà ní ọkàn mi wípé ìbànújẹ́ tó hàn lójú wọn òun náà ni ó fojú hàn nípa ìbànújẹ́ eléyìí tí ìbànújẹ́ àti ìnira eléyìí tí máa kó látọwọ́ àwọn ará ìlú àti àwọn ènìyàn lápapọ̀. Èyí ni nǹkan tí ó hàn lójú wọn. Lẹ́yìn náà Hassan àti Hussein wọlé wá bá mi, tí wọ́n sì pàdé mi gẹ́gẹ́ bí ọmọ ìyá pẹ̀lú ìfẹ́. Ìríran yìí ó sì jẹ́ èyí tí mo rí nígbà tí mo wà láàyè, tí ọ̀pọ̀lọpọ̀ ọdún ti lọ nípa rẹ̀ báyìí, tí mo sì rí pé mo jọ Hazrat Ali àti Hazrat Hussein. Nǹkan tí ó sì wà nínú rẹ̀ Ọlọ́run bá ní ó mọ̀ jùlọ. Mo rí pé mo nífẹ̀ẹ́ àwọn Hazrat Ali àti àwọn ọmọ méjèèjì Hassan àti Hussein. Ẹnikẹ́ni tí ó bá sì kórìíra wọn kò sí ní ojúpọ̀nà mi, torí náà kò ṣeé ṣe fún mi wípé kí n kúrò ní ojú ọ̀nà tí Ọlọ́run bá fi hàn mí, tàbí kí n wà nínú àwọn olùrékọjá ẹnu ààlà. Lẹ́yìn náà ní àyè kan Hazrat Masih Maud alayhi salatu wassalam wọ́n sọ wípé nínú kọ̀sídà eléyìí tí mo kọ fún Imam Hussein radiyallahu ta'ala anhu, àbí èyí tí mo ṣe àlàyé nípa Hazrat Isa, kìí ṣe nípa ìgbìyànjú ọmọ ẹ̀dá ènìyàn bí ó ṣe àránṣẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run ọba. Ẹni ẹ̀gbin náà ni ẹni ọ̀hún tí ó bá ń gbẹ̀sùn kan ọ̀rọ̀ mímọ́ eléyìí tí ó ní àránṣẹ́ àtọ̀runwá. Nítorí náà ẹnikẹ́ni mi ò lè rí ẹnikẹ́ni tí ó lo ọ̀rọ̀ tí ò tọ́ kankan fún wọn kí ó sì lo òru kan ṣoṣo, bí ó ṣe wípé mo jẹ́ ẹni tí ó ronú jinlẹ̀ lójú ọ̀nà Ọlọ́run ọba. Hadith eléyìí tí wọ́n sì kà, eléyìí tí wọ́n sọ pé ìtumọ̀ rẹ̀ jẹ́ man adali waliyan faqad azantuhu mirad, pé ẹnikẹ́ni tí ó bá bínú sí ẹni tí ó jẹ́ wàlí mi, ìyẹn olólùfẹ́ mi, Ọlọ́run bá ti ṣe tán láti bá irúfẹ́ ẹni bẹ́ẹ̀ jà. Nígbà tí a bá fẹ́ fi ìfẹ́ hàn sí ẹnìkan, tàbí tí ìfẹ́ bá hàn nínú àpéjọ kan tàbí níbo ìmíràn tí ò bá jẹ́ tí kò sí ẹlòmíràn níbẹ̀, ìfẹ́ ọ̀hún a máa wá láti inú ọkàn, gẹ́gẹ́ bí Ọlọ́run ti fún gbogbo ọmọ ẹ̀dá ènìyàn, gbogbo ẹni mímọ́ ní ọ̀rọ̀ eléyìí tí ó mọ́ tí ó sì mọ́ ti àtọkàn wá. Nínú àwọn àkọsílẹ̀ wọn àbí àwọn àpèjọ wọn nìkan kọ́ ni wọ́n ti sọ ọ̀rọ̀ nípa Hazrat Hussein àbí àwọn ìfẹ́ tí wọ́n ní sí àwọn ẹbí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam. Bí ó ṣe pé bí wọ́n bá wà ní inú ilé wọn pẹ̀lú àwọn ọmọ wọn náà, wọ́n á máa fi ìfẹ́ yìí hàn. Hazrat Mirza Bashir Ahmad sahib radiyallahu ta'ala anhu wọ́n sọ wípé látàrí ìfẹ́ tí Hazrat Masih Maud alayhi salatu wassalam ní sí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam, òun náà ni ó fi jẹ́ wípé ó hàn lára ìfẹ́ tí wọ́n ní sí àwọn ẹbí wọn àti àwọn sàábé wọn. Èyí ni ó fà tí ó jẹ́ pé ní àsìkò oṣù Muharram kan wọ́n wà ní orí àgbàntara kan tí àwọn ẹbí wọn tí wọ́n wà lọ́dọ̀ wọn, tí wọ́n sọ pé ẹ súnmọ́ mi kí n fún yín ní ìtàn Muharram. Lẹ́yìn náà wọ́n lo ọ̀nà eléyìí tí ó múni lọ́kàn dẹ́dẹ́ láti ṣe àlàyé ìṣẹ̀lẹ̀ ìjẹ́rìíkú Hazrat Hussein radiyallahu ta'ala anhu. Wọ́n ń ṣe àlàyé yìí lọ́wọ́ ni omi sì ń já lójú wọn, tí omi ọ̀hún sì ń sàn lára wọn. Ìgbà tí wọ́n parí ìtàn yìí, wọ́n sọ pẹ̀lú ohùn rárá yìí pé Yazid ó wà nínú ẹ̀gbin, òun sì ni ó wu ìwà tí ò tọ́ sí àwọn ẹbí òjíṣẹ́ wa, tí Ọlọ́run bá sì gbámú pẹ̀lú ìjìyà ńlá. Ní àsìkò ọ̀hún wọ́n wà ní ipò
ìhúnríra ńlá tí ọkàn wọn tó sì wà nínú tí ó sì wà nínú ìhúnríra tí ó le koko látara ìfẹ́ tí wọ́n ní sí òjíṣẹ́ náà sàlám àti àwọn ẹbí wọn. Báyìí náà ni Hazrat Mubaraka Begum Sahiba náà ṣe àlàyé ìṣẹ̀lẹ̀ yìí náà fúnra wọn. Wọ́n ní àwọn wà pẹ̀lú wọn nígbà tí wọ́n wà ní orí àgbàntara. Èmi àti Mubarak la wà pẹ̀lú wọn nígbà náà lọ́hùn tí wọ́n sọ wípé ẹ súnmọ́ mi kí n fún yín ní ìtàn Muharram. Wọ́n sọ wípé lẹ́yìn náà àwọn méjèèjì súnmọ́ wọn. Èyí ó jẹ́ ìṣẹ̀lẹ̀ àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá àkọ́kọ́ inú Muharram. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ìṣẹ̀lẹ̀ bí Hazrat Hussein radiyallahu ta'ala anhu ṣe jẹ́rìí ikú. Wọ́n sọ wípé ọmọ òjíṣẹ́ náà sàlám ni wọ́n jẹ́ tí àwọn alágàbàgebè wọ́n ṣe ikú pa wọ́n ní orílẹ̀ Karbala. Hazrat Masih Maud sọ wípé ní ọjọ́ náà lọ ojú ọ̀run pọ́n ní ọjọ́ náà lọ tó fi jẹ́ pé fún 40 ọjọ́ ó ní ìbínú Ọlọ́run bá ṣe gbá àwọn ẹni bí ọ̀hún mú tó oríṣiríṣi ìyà ó ní ó kàn wọ́n. Wọ́n pe Yazid ní ẹni ẹ̀gbin lóòrèkóòrè. Ní àsìkò ọ̀hún wọ́n wà nínú ìhúnríra tí ojú wọn sì lérò fún omijé. Nípa ìtàn ìwà ìbàjẹ́ yìí, nígbà tí ènìyàn bá gbọ́ inú orí rẹ̀ á dìde. Nígbà tí àwọn ọ̀tá tí wọ́n sì borí tí wọ́n gbá ẹṣin Hazrat Imam Hussein mú tí wọ́n ṣe ìdíwọ́ fún wọn láti tẹ̀síwájú nínú ìrìn àjò. Ẹnìkan ta wọ́n ní ọfà tí ó sì bọ́ sí orí wọn láti iwájú. Lẹ́yìn náà ni wọ́n wó lulẹ̀ tí wọ́n sì tún tẹ̀síwájú láti ṣe àkọlù fún wọn. Wọ́n ṣe àkọlù fún wọn tí wọ́n ṣe ikú pa wọ́n. Ẹni tó gba ẹ̀gbà náà wá ó sọ wípé ṣáájú kí wọ́n tó jẹ́rìí ikú mo gbọ́ wọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ yìí wípé mo fi Ọlọ́run ọba ṣẹ̀rí wípé lẹ́yìn mi wọn ò ní ṣe ikú pa ẹni Ọlọ́run kankan ní tí Ọlọ́run ọba yóò bínú sí gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe bínú sí ìṣe ikú pa mí. Lẹ́yìn náà Hazrat Imam Hussein sọ wípé mo ní ìwòye wípé Ọlọ́run ọba yóò sọ yín di ẹni ìyẹpẹrẹ tí yóò sì ṣe mí ní ẹni àpọ́nlé tí yóò sì gba ẹ̀san mi lára yín débi wípé yóò jọ ẹ̀yin fúnra yín lójú. Àwọn oníwà ìbàjẹ́ ọ̀hún kí ni nǹkan tí wọ́n ṣe fún wọn àti àwọn ẹbí wọn? Wọ́n ṣe ikú pa wọ́n tí wọ́n sì tún jẹ́ ohun gbogbo tí ó wà nínú àgọ́ wọn. Wọ́n gba ìborùn kúrò lórí àwọn obìnrin. Bẹ́ẹ̀ ni adarí wọn ṣe ń sọ pé ta ni yóò gba ẹṣin yìí tí wọ́n sì kó àwọn ẹṣin wọn. Nínú ẹgbàá mìíràn wọ́n ní ọgbẹ́ 23 ní àtàrà idà àti ọfà. Báyìí ni wọ́n ṣe fi wọ́n ránṣẹ́ sí ọ̀dọ̀ adarí wọn. Ìwà ìbàjẹ́ tí ó ga jùlọ ní eléyìí. Nǹkan tí mo ṣe ní àlàyé péréte yìí Hazrat Masih Maud alayhi salatu wasalam nígbà tí wọ́n ṣe àlàyé rẹ̀ ní àsìkò ọ̀hún omijé ń já lójú wọn. Báwo ni ó ṣe wá ṣeéṣe kí ènìyàn sọ yí pé a ò ní ìfẹ́ àwọn ẹbí òjíṣẹ́ lásàlám nàwọ́sibìlà àbí àmọ́ ipò wọn bí ó ṣe yí pé ní àyè kan Hazrat Masih Maud alayhi salatu wasalam wọ́n ṣe ìbánisọ̀rọ̀ fún àwọn ọmọ ìjọ pẹ̀lú ilé kókó nípa yí pé ẹnìkan lo ọ̀rọ̀ tí ò tọ́ nípa Hazrat Usman báyìí ni Hazrat Hussein. Báyìí ni wọ́n ṣe dáhùn wípé ẹ jẹ́ kí ẹ lọ mọ àmọ̀dájú wípé ẹnìkan látàrí káàdì tí ó fi ránṣẹ́ ó ti jẹ́ kó yé mi wípé àwọn aláìmọ̀ kankan tí wọ́n pera wọn ní ọmọ ìjọ mi wọ́n lo ọ̀rọ̀ tí ò tọ́ yìí nípa Hazrat Hussein radiyallahu ta'ala anhu wípé nàwọ́zùbílà wípé pẹ̀lú wípé wọn ò ṣe bàyàtì lọ́wọ́ khalifa àsìkò wípé wọ́n jẹ́ olùlékọjá ẹnu àlà. Wọ́n dá wípé la'natullahi 'ala al-kadhibin kí ègún Ọlọ́run bá kí ó máa bá àwọn òpùrọ́. Mi ò níwòye wípé irú ọ̀rọ̀ ìgbín báyìí ó lè jáde lẹ́nu ẹni tí ó bá jẹ́ ọmọ ìjọ mi, ṣùgbọ́n ó wá sí orí ẹ̀mí mi wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣíà wọ́n ti lo àwọn ọ̀rọ̀ ẹni ẹ̀kọ́ fún mi. Nítorí náà kò ní jọ mí lójú wípé bóyá ọmọlẹ́yìn mi kan náà ó lo irú ọ̀rọ̀ yìí láti lè bá fi ṣe èsì fún wọn gẹ́gẹ́ bí àwọn aláìmọ̀kan mùsùlùmí bí àwọn náà ṣe máa ń ṣe nígbà tí ẹnikẹ́ni bá sọ ọ̀rọ̀ tí ó tọ́ nípa òjíṣẹ́ náà sàlám
nínú àwọn kìrìsìtẹ́nì tí àwọn aláìmọ̀kan mùsùlùmí náà máa sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ fún nípa ànábì Ìsá. ṣùgbọ́n mò ń jẹ́ kí ó yé yín wípé Yazid ẹni ẹ̀gbin kan ní orílẹ̀ ni, kòkòrò ẹ̀gbin kan ní orílẹ̀ ni, tí gbogbo nǹkan tí èèyàn sì lè fi pèèyàn ní onígbàgbọ́ òdodo kò sí lára rẹ̀ rárá. Ọlọ́run bá ti sọ nípa irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ wípé qalatil a'rabu amanna qul lam tu'minu walakin qulu aslamna. àwọn mùmínì àwọn náà ni ó ṣe àwọn tó ṣe wípé ìṣe wọn a máa jẹ́rìí sí ọ̀rọ̀ nǹkan tí ó ń bẹ nínú ọkàn wọn, tí wọ́n á sì máa gbé ohun gbogbo tọ́lọ́run bá lékè, tí wọ́n á sì máa ṣetán láti náà ni nǹkan tí ó bá jẹ́ tọ́lọ́run nígbà gbogbo, tí wọ́n sì ní ìfẹ́ Ọlọ́run ọba. Ohunkóhun tí ó bá sì ń díni lọ́nà gẹ́gẹ́ bí òrìṣà, ìbáàjẹ́ látara ìwà ẹni àbí nípa ìṣe, gbogbo ẹ̀ ni wọn yóò mú kúrò lójú ọ̀nà. ṣùgbọ́n ẹni burúkú tí Yazid jẹ́ ohun ayé, òun náà ni ó sọ di afọ́jú. ṣùgbọ́n Hussein radiyallahu ta'ala anhu ó jẹ́ ẹni mímọ́ tí ó sì jẹ́ pé láì ní àní tàbí ṣùgbọ́n ó wà nínú àwọn ẹni rere tí Ọlọ́run bá fúnra rẹ̀ tó fọwọ́ ara rẹ̀ fọ̀ mọ́, tí ó sì ṣe wọ́n ní ẹni ààyò láì ní àní tàbí ṣùgbọ́n ó wà nínú àlùjánnà oníbùkún. tí ẹnikẹ́ni tí kíkọ̀ wọn sílẹ̀ ó jẹ́ ọ̀nà láti ṣe ìjágbá ìgbàgbọ́ ẹni, torí pé ìjùsílẹ̀ wọn, ìfarajìn wọn ó jẹ́ àwòkọ́ṣe rere fún wa, tí a sì rí ìtọ́sọ́nà eléyìí tí àwọn náà ní tí wọ́n rí. torí náà ẹni ìpanu òun náà ní ọkàn tí ó bá bínú sí wọn, ẹni tí ọkàn ìgbàlà sí ní ọkàn tí ó bá nífẹ̀ẹ́ sí wọn. ìdúróṣinṣin ìfẹ́ Ọlọ́run ọba àti ìfarajìn eléyìí tí wọ́n ní, ẹnikẹ́ni tí ó bá tẹ̀lé eléyìí tí wọ́n ní, òun náà ni èyí tí ó hàn ní ara wọn bí ìgbà tí ènìyàn bá wà níwájú dígí. àwọn ọmọ aráyé wo ni ó lè mọ ipò tí wọ́n wà bí ó ṣe ẹni tí ó bá wà nínú wọn? àwọn ọmọ aráyé ò lè mọ ipò tí wọ́n jẹ́ nítorí pé wọ́n ti jìn sí ilé ayé. èyí ni nǹkan tí ó fà á tí Hussein ṣe jẹ́rìí ikú, nítorí pé wọn ò mọ ipò tí ó jẹ́, wọn ò mọ ipò tí ó wà. ní ṣókí, nǹkan orí búburú pátápátá ni kí kéèyàn bu ẹnu àtẹ́lu Hussein radiyallahu ta'ala anhu. ẹnikẹ́ni tí ó bá sì bu ẹnu àtẹ́lu Hussein àbí ẹnikẹ́ni nínú àwọn àìmọ̀ mutahirin tàbí tí ó lo ọ̀rọ̀ ìyẹpẹrẹ kankan fún wọn láti orí ahọ́n rẹ̀, irúfẹ́ ẹni ọ̀hún ó ń fi ìmọ́lẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ó ń fi ṣòfò ni. torí pé Ọlọ́run ọba yóò di ọ̀tá ẹnikẹ́ni tí ó bá jẹ́ ọ̀tá àwọn olólùfẹ́ rẹ̀. báwo ni ó ṣe wá ṣe é ṣe kí nígbà tí ènìyàn bá gbọ́ gbogbo eléyìí, báwo ló ṣe ṣe kí èèyàn sọ pé Hazrat Masih Maud alayhi salatu wasalam wọn ò nífẹ̀ẹ́ àwọn ẹbí òjíṣẹ́ náà sàlám? irú ìfẹ́ eléyìí tí a rí látọ̀dọ̀ wọn a ò lè rí lọ́dọ̀ ẹnikẹ́ni. èyí sì ni nǹkan tí wọ́n sọ. ṣùgbọ́n nípa àwọn ti ṣíà, ìrẹ́kọjá ẹnu àlà eléyìí tí wọ́n sọ òdodo rẹ̀ fún wọn, èyí tí àwọn súnní sì ní nípa ìrékọjá ẹnu àlà, wọ́n pe ètò yìí wọn sí wípé kí wọ́n ṣe àtúnṣe. èyí sì ni ìlànà hakam adl, àti wípé láti fi ẹ̀kọ́ Islam òdodo láti tàn ká. eléyìí tí òun náà ní nǹkan tí Ọlọ́run bá ṣe àgbédìde fún wọn. pẹ̀lú báyìí náà àwọn ikọ̀ méjèèjì yìí, àwọn ìjọ ńláńlá méjèèjì yìí, wọ́n ń sọ ọ̀rọ̀ tí ò tọ́ nípa ìjọ mùsùlùmí Ahmadiyya. wọ́n ṣe wá ní àmì ìwà ìbàjẹ́ wọn. ṣùgbọ́n pẹ̀lú báyìí náà àwo tẹ̀síwájú ní lójú láti máa ṣe àmúṣe ìwọ̀ eléyìí tí ó ń bẹ lọ́rùn wa, èyí tí a tara rẹ̀ ṣe bàyàtì Hazrat Masih Maud alayhi salatu wasalam, láti fi Islam òdodo hàn aráyé, kí a fi àwòkọ́ṣe tó pegedé ọ̀hún hàn eléyìí tí Hazrat Hussein tí wọ́n fi hàn wá. Hazrat Muslim Maud wọ́n sọ nínú ewì wọn kan wípé àwọn kan fi Hussein ṣe òrìṣà, àwọn kan sì mú Yazid. nítorí náà ẹ wo ọ̀nà àná tí ọ̀nà méjèèjì yìí bọ́ sí. ìjùsílẹ̀ tiwa yóò tẹ̀síwájú lójú ọ̀nà Ọlọ́run ọba inshallah ta'ala. ní àsìkò yìí Hazrat Masih Maud alayhi salatu wasalam náà sọ wípé ohun kan tí ó ń jáde nígbà tí Hussein ní àsìkò yìí òdì ni yóò jẹ́, kò ní jẹ́ bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ tèmi, torí pé Ọlọ́run bá ti ṣe ní kádàrá yìí pé ìborí ni yóò jẹ́ ní àsìkò yìí.
nítorí náà ìborí nípa ti Hussein yìí yóò fojú hàn inshallah ta'ala tí àwọn ọ̀tá tí wọn yóò sì kùnà ní gbogbo ọ̀nà inshallah. torí náà àwa náà ní àsìkò yìí ó yẹ kí a rántí ìṣẹ̀lẹ̀ yìí kí a sì ṣe àdúrà pàápàá jùlọ nígbà tí àwa náà ń rí àtakò pàápàá jùlọ ní ilẹ̀ Pakistan kí a ṣe àdúrà lọ́pọ̀lọpọ̀ bí a bá ṣe wólẹ̀ tí a ṣe àdúrà síwájú Ọlọ́run bá tó bẹ́ẹ̀ náà ni Ọlọ́run bá yóò ṣe fún wa ní ìborí ní kíákíá ní àwọn ọjọ́ yìí. Ẹ ṣe àdúrà ní pàtó fún àwọn mùsùlùmí náà lápapọ̀ kí àwọn mùsùlùmí tí wọ́n ti ń lépa ẹ̀mí ara wọn ní àwọn àsìkò yìí ní pàtó tí ọjọ́ kẹwàá Muharram tí ó dé tán ọ̀nà ni ọ ti ń rí àwọn ènìyàn tí wọ́n ń ṣe àkọlù fúnra wọn ní oríṣiríṣi ààyè tí wọ́n sì ń ṣe ikú pa ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀dá ènìyàn lórúkọ ọ̀nà ẹ̀sìn yìí. Kí Ọlọ́run bá kí ó fún wọn ní làákàyè kí ó sì jẹ́ kí ọdún yìí kí a má ṣe gbọ́ ìró tí ò tọ́ ládọ̀ àwọn mùsùlùmí bí ó ṣe yí pé kí Ọlọ́run bá kí ó fún wọn ní ìwòye láti lè mọ̀ yí pé ìborí èlé tí Ọlọ́run bá kádàrá fún Islam látàrí Hazrat Maud alayhi salatu wasalam kí wọ́n gbọ́yé kí ó sì mọ̀ yí pé inú rẹ̀ òun náà ni àṣeyọrí wa wà nípa yí pé kí wọ́n wá ṣe bàyàtì ìmáàmù àsìkò Hazrat Maud alayhi salatu wasalam kí Ọlọ́run bá ṣe ń rọrùn fún wọn. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر. ما